a máa kú ojúmọ́ a kú iṣẹ́ o èyí lọ́jọ́ ajé o ajé ògúngúlùsọ̀ yóò fi ọ̀dẹ̀ wa ṣe gbùgbé àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ ajé ọjọ́ 24 nínú oṣù keje ọdún 2023 fún mi Adélúgà ní oníròyìn. Síwájú kẹ́ tó gbẹ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú bó ṣe kù ọjọ́ 4 péré báyìí kó pé 100 ọjọ́ eléyìí tí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu tí ó gbọdọ̀ fi orúkọ àwọn alákòóso rẹ̀ ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà fún àyẹ̀wò àti ìwádìí o. Ní báyìí ọ̀rọ̀ kan ló tútù jáde o wípé nínú ọ̀sẹ̀ tá a lò tán yìí ló yẹ kí ààrẹ Bọ́lá Tinubu kó ti fi orúkọ ọ̀hún ṣọwọ́ sí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí fún àyẹ̀wò ọ̀fínkíní lórí àwọn ènìyàn náà, ṣùgbọ́n àtúnṣe kékeré kan òun ló wáyé o lórí àwọn orúkọ ènìyàn náà. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde bẹ́ẹ̀ bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá wípé àwọn àtúnṣe péréte kan ní Bọ́lá Ahmed Tinubu ló ṣe lórúkọ láti wo orúkọ àwọn alákòóso ọ̀hún pẹ̀lú bó ṣe kù ọjọ́ péréte báyìí, ṣùgbọ́n lónìí ti ṣe ọjọ́ ajé ó kù ọjọ́ 4 kí gbèdéke ọjọ́ eléyìí tó wà nínú òfin sí ìbámu orílẹ̀-èdè wa Nàìjíríà wípé ààrẹ tí wọ́n bá ti búra fún láàrin 100 ọjọ́ ó gbọdọ̀ yan àwọn alákòóso rẹ̀ kó sì kéde rẹ̀ sí etígbọ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Látàrí ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC orílẹ̀-èdè yìí àti akọ̀wé rẹ̀ Abdullahi Adamu àti Yọlá Omiṣore èyí tí wọ́n kọ ìwé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún nínú ọ̀sẹ̀ tá a lò tán yìí ló tún jẹ́ kí àtúnṣe kó wá lórí orúkọ ọ̀hún. Ní èròǹgbà Tinubu tẹ́lẹ̀ wọ́n ní Abdullahi Ganduje tí ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kano ó pẹ̀lú àwọn alákòóso èyí tí Tinubu fẹ́ yàn eléyìí tí ó bá ṣiṣẹ́, ṣùgbọ́n ní báyìí o wọ́n ní ó ṣeé ṣe kí Ganduje kó máa lọ sí ipò alága ẹgbẹ́ òṣèlú APC. Ìdí rèé tí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní wá ọmọye míì eléyìí tí wọn yóò fi rọ́pò orúkọ Ganduje èyí tó ti wà nínú orúkọ àwọn alákòóso èyí tí Bọ́lá Ahmed Tinubu tó fẹ́ fi ránṣẹ́ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà, èyí tó fà á kí orúkọ ọ̀hún àti ètò kó wọ́lẹ̀ díẹ̀. ṣùgbọ́n o wọ́n ní nínú ọ̀sẹ̀ yìí láàrin ọjọ́ péréte Tinubu yóò fi orúkọ àwọn alákòóso ọ̀hún ránṣẹ́ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Edo Adams Oshiomole òun mà ló ti sọ̀rọ̀ jáde lánàá ti ṣe ọjọ́ Sunday ọjọ́ Àìkú lórí ètò kan ètò farahàn lórí amóhùnmáwòrán ní ìpínlẹ̀ Èkó níbi tó ti ń sọ wípé lótìtọ́ gbogbo wa la mọ̀ ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà, ó sì ní bí orílẹ̀-èdè bá bẹ nírú ipò yìí yóò máa ṣe wọ́n bí ohun gbogbo kó ti padà bọ̀ sí ipò láàrin ìṣẹ́jú àáyá ni. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ Oshiomole tó tẹ̀síwájú o oníṣẹ́ rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tá a dìbò yàn gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹrìndínlógún irú ẹ̀, ó ní kì í ṣe ọlọ́wọ́ idán eléyìí tó lè ṣe abracadabra tí yóò mú ohun gbogbo padà láàrin ìṣẹ́jú 24 bí kò ṣe wípé pẹ̀lẹ́kùtù èyí tí wọ́n ní wọ́n fi ń roko ìdí ọ̀pẹ ní Bọ́lá Tinubu yóò lò láti dá gbogbo ògo sí òní orílẹ̀-èdè Nàìjíríà tó ti lọ padà bọ̀ sí orílẹ̀-èdè yìí. Oshiomole tó sọ̀rọ̀ náà ó ní ìgbà tí Tinubu tó ń polongo ìbò nínú ọdún tó kọjá sí oṣù kìíní àti oṣù kejì ọdún yìí síwájú ìbò ọ̀hún, ó ní kò fìgbà kan sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ní gẹ́rẹ́ tóun bá ti dórí ipò ọ̀hún láàrin ìṣẹ́jú 24 lòun ó mú àyípadà èyí tí ó lọ́ọ̀rìn bá orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ṣùgbọ́n ohun gbogbo pẹ̀lú ètò ni. Ó ní nínú ètò Bọ́lá Tinubu ó fi hàn wípé láìpẹ́ láì jìnà orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà yóò sì bẹ̀rẹ̀ sí ní máa jẹ mùkúntùn ìgbádùn ọbẹ̀ eléyìí tókì tó ń bẹ nínú ètò ìṣèjọba àwarawa gẹ́gẹ́ bí Oshiomole tó ti sọ lánàá lórí amóhùnmáwòrán náà.
ọwọ́ ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama kan èyí tó wà ní Ìkẹ́nnẹ́ ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ tí ìròyìn ọ̀hún gbé jáde, wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama mẹ́wàá kan lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ̀ báyìí látàrí ìwà eléyìí tó kù díẹ̀ káàtó táwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún hù sí olùkọ́ wọn. Olùkọ́ ọ̀hún tí orúkọ rẹ̀ jẹ́ Kọ́láwọlé Ṣónúgà, òun ni wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ yìí wọ́n dáwọ́ ìyà fún olùkọ́ náà tí wọ́n nà lánàá bámi látàrí wípé lásìkò tí wọ́n ṣe ìdánwò olùkọ́ ọ̀hún ká ọ̀kan nínú àwọn ọmọ ọ̀hún tó ń ṣe ìdánwò tó sì gbé ìwé wọlé gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, èyí tó jẹ́ pé ó gbé egun wọ inú họ́ọ̀lù èyí tí wọ́n ti ń ṣe ìdánwò lọ́wọ́, tí olùkọ́ ọ̀hún Ṣónúgà tó sì bá akẹ́kọ̀ọ́ ọ̀hún wí tó gba nǹkan tó gbé wọlé lọ́wọ́ rẹ̀ wípé kó lo ọpọlọ àti ohun tí wọ́n ti kọ́ nínú kíláàsì lásìkò tí wọ́n kọ́ wọn níṣẹ́ kó kọ sílẹ̀ yàtọ̀ sí ìwà eléyìí tó jẹ́ ìwà màkàrú jìbìtì èyí tó wù yìí. Wọ́n ní lẹ́yìn tí wọ́n parí ìdánwò ọ̀hún tán lẹ́nu géètì ilé ẹ̀kọ́ náà làwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ti dúró de Kọ́láwọlé Ṣónúgà tí wọ́n sì fà á láṣọ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní nà án lánàá bàmí. Ilé ẹ̀kọ́ ọ̀hún eléyìí tí wọ́n ní ó jẹ́ ilé ẹ̀kọ́ Ìṣọ̀bí Comprehensive High School èyí tó wà ní ìjọba ìbílẹ̀ Ìkẹ́nnẹ́ ní ìpínlẹ̀ Ògùn, èyí ní Ìlíṣàn Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ ìṣẹ́gun tó kọjá ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní agbègbè náà ó rọ́wọ́ tó 10 nínú àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún, èyí tí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Ọmọ́tọ́lá Òdútọ́lá tó fi dí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó fi múlẹ̀. Ó kéré tán àìyàn eléyìí tó tó bí 20 ló ti jẹ́ lọ́wọ́ bá nípè látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná kan èyí tó bẹ́yọ látara ọkọ̀ àjàgbé èyí tó ń gbé epo bẹtiróòlù èyí tó dàyà délẹ̀ ní agbègbè Òdìgbò ní ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ní òpin ọ̀sẹ̀ tá a lò kọjá lọ yìí tí í ṣe àná ó ṣojú mi kòró kan èyí tó ṣe lálàyé fún akọ̀ròyìn sọ di mímọ̀ wípé àwọn wà nínú ilé ìjọsìn ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ tó ń gbé epo ọ̀hún tó ṣẹlẹ̀ tí oníkálukú wọn sì rè. Wọ́n ní epo tí ń bẹ nínú ọkọ̀ náà tí í ṣe bẹtiróòlù ọ̀wọ́n gógó góòlù báyìí òun ló bẹ̀rẹ̀ sí ní tú kẹ̀kẹ́ sí ojú pópó àti inú àwọn kòtò ìdáminù ní agbègbè Ọ̀rẹ́ Òdìgbò ní ìjọba ìbílẹ̀ Òdìgbò ní ìpínlẹ̀ Ondo. Wọ́n ní èyí tó fà á kí àwọn ọ̀dọ́ kan bẹ̀rẹ̀ sí ní lọ máa gbé garawa kó máa gbé ike gbé dírọ̀mù láti máa rọ pẹtiróòlù ọ̀hún sínú àpamọ́ tiwọn kí wọ́n lè róhun tàmúṣagé jẹun láláìmọ̀ wípé ọ̀nà àtijẹ ọ̀hún ni ó padà ṣekú pa ọ̀pọ̀ nínú àwọn ènìyàn náà. Wọ́n ní ibi tí wọ́n ti ń bu pẹtiróòlù ọ̀hún èyí tó ń dà jáde láti inú táǹkà èyí tó dàyà délẹ̀, wọ́n ní ènìyàn kan ní fóònù rẹ̀ ló fi ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ sí àpò èyí tí ìpè sì wọrí rẹ̀ tó fà á kí iná kó bẹ́yọ láti ara fóònù pẹ̀lú epo pẹtiróòlù ọ̀hún èyí tó jẹ́ wípé àwọn èèyàn èyí tó tó 20 ló jóná gúdúgúdú níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà akọrin takasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido ohun mà ló ti tẹríba sí gbogbo àwọn ọ̀rọ̀ àti ìpè tó ń ti àkíyèsí èyí tí wọ́n pè sí lórí fọ́nrán orin kan èyí tó ṣẹ̀gbé jáde èyí tó jẹ́ ti ọ̀kan nínú àwọn ọmọ tí ń kọrin takasùfé èyí tó ń bẹ lábẹ́ iléeṣẹ́ orin rẹ̀. Ọmọ ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlámilékan Táíwò Logos olórí eléyìí tó gbé fọ́nrán kan jáde èyí tó ní ṣe pẹ̀lú àwọn mùsùlùmí àti ilé ìjọsìn mọ́ṣáláṣí èyí tí àwọn àgbà ẹ̀sìn ní orílẹ̀-èdè yìí pàápàá jù lápá ilẹ̀ Yorùbá èyí tí wọ́n kọminú sí tí wọ́n sì korò ojú sí ìgbésẹ̀ náà àti àwọn ohun tí wọ́n ṣe nínú fọ́nrán orin ọ̀hún èyí tí wọ́n kìlọ̀ fún Davido láti lọ yọ orin ọ̀hún kúrò lórí ayélujára láwọn ibi tó fi sí ní báyìí àkọlé orin ọ̀hún tí wọ́n pè ní Jayé lọ òun ni Davido ló ti yọ kúrò lórí ayélujára pẹ̀lú ẹ̀bẹ̀ wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n dáríjì òun àti ọmọ tóun ṣẹ̀gbà èyí tí ó fi orúkọ rẹ̀ sábẹ́ ilé iṣẹ́ tí ń gbórin rẹ̀ jáde wípé ọmọdé ò ní mẹ̀kọ jẹ kó mára lọ́wọ́ ó ní gbogbo ẹ̀ṣẹ̀ tí òun bá ṣẹ̀ àti ọmọ òun tóun ṣẹ̀gbà yìí wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n jègbù rẹ̀ agolùgbẹ̀bẹ̀
wípé irúfẹ́ àwọn nǹkan báyìí àwọn ò ní ṣe mọ́, bẹ́ẹ̀ sì ni àwọn yóò máa ṣe àtúnṣe nínú àwọn fọ́nrán orin wọn gbogbo. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára wa Feli-feli TV. lónìí ti ṣe ọjọ́ ajé, títí dojúmọ́ ọ̀la tẹ́tù máa láǹfààní láti bá ọ̀tún ròyìn mí ìpàdé. fún mi Adénúgà lẹnu tó múròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. mo gbà á ládùúrà ní pé ilé ò nílé wa, ọ̀nà òní náà wá, ayọ̀ ní tiwa o. ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.